àti ìpínlẹ̀ Kwara kan tó lọ lẹ́ẹ̀kan mo bí ìbéèrè kan mo ní kákọ́ mu ní ọ̀rọ̀ ètò ààbò àwọn èèyàn ní ọ̀rọ̀ ètò ọ̀nà kákọ́ mú ààbò náà káwá mú tọ́tọ̀ náà Akájé iṣẹ́ wo ló ń ṣe ní ìṣàkóso Bùkọ́lá Sàràkí àti ìṣàkóso pátá ìpínlẹ̀ Kwara. Mo sọ̀rọ̀ kan fún yín pé èmi ò as far back as bóyá bí first tenure second tenure Bùkọ́lá Sàràkí and Fatai Ahmed opposition lèmi mo sọ kíkan fún yín pé àwọn kan oppose lánàá so èní ó ń jẹ́ ìbálẹ́jọ́ fún wọn so if tẹ bá béèrè ọ̀rọ̀ family or individual lọ́ọ̀ mi tí mi bá ní mi lẹ́ni business pẹ̀lú family wọn mi tẹ́ gbọ́ bọ́ mo mọ̀ pé lé tó ń jẹ́ bẹ́ẹ̀ wà because nínú family yẹn mo rí former commissioner nínú ìṣèjọba Abdulrahman Abdulrasaq so pẹ̀tẹ́ bá mọ̀ náà ẹgbẹ́ mi sì ni you are just 40s so ọ̀rẹ́ ni wá ṣe tẹ bá bẹ̀rẹ̀ sí yes Ibrahim so ilé Akájé mi mọ̀ nìyẹn. Akájé kankan Akájé mi mọ̀ Akájé Ibrahim even wọn ní family even wọn nílé lọ́nà ọ̀dọ̀. máa ń dẹ́rù bá mi ìpínlẹ̀ Kwara ni. Ibrahim ó kọ Ibrahim ò lè dẹ́rù bá èmi. Akájé lèmi sọ. Ibrahim Akájé náà ni. o lẹ́yìn mọ̀. lèmi mọ̀. àwọn alẹ́ àpèsè orí ìrọ̀ yìí báyìí pé wọ́n wò pé torí iṣẹ́ tó ń ṣe fún yín gbà náà bóyá torí pé táwọn báyìí pé iṣẹ́ tó ń ṣe fún yín gbà náà kò fẹ́ dáa tó ẹ̀fẹ̀ sọ̀rọ̀ nípa ẹ̀ka sọ̀rọ̀ nípa aṣọ náà ṣe ìgbà pé ìṣàkóso pé ọ̀nà ti ṣe ó ju tí ó ti ṣe nígbà ìṣàkóso àbùpàtà ẹ̀ ní Bùkọ́lá Sàràkí àti Lawal lọ. ẹ sì tẹ̀ra yìí ṣé ọmọ tó kọ́kọ́ fọ́ ní síbi pé àṣàlẹ̀ mi ti wá in history state yìí kò sí ẹni tó ṣe over 60 kilometres ní Kwara Central táwa yìí pé before Bùkọ́lá Sàràkí ni kí tẹ̀ mọ́ sọ tẹni tó ti kú because Ọlọ́run nìkan ni ó ṣèdájọ́ gbogbo orílẹ̀ lẹ́yìn Bùkọ́lá Sàràkí ni kò tí ì sẹ́ni tó ṣe ìlú kan wà tá à ń pè lálápá ẹ̀yìn pé mo lásìs mi níbẹ̀ láti Alápá junction wọ́n wá sí ọ̀nà ìfidé bàlà láti bàlà ó dé Ẹ̀yẹ́nkọrin láti Ẹ̀yẹ́nkọrin ó dé Àfọ̀n ṣe ń gbọ́n tí mò ń sọ. now if ti gọ́ọ̀mẹ̀ntì kan bá délé ni tó wá ní kò sẹ́ni tó ṣe irú ọ̀nà tó ń ṣe kó wá ka dédé ọ̀nà tó gùn tó bá wọn ní Kwara ẹ̀ tó ń ṣe. wọ́n sọ ibùsọ̀rọ̀ ni wọ́n sọ. ẹ̀gbọ́n tí mò ń sọ. wọ́n ní S25 sí ọdún 2019 wípé ọ̀rọ̀ tí wọ́n ṣe ibùsọ̀ ìpínlẹ̀ Kwara. kílẹ̀ ebi nǹkan kọ sórí fóònù náà gbé fẹ́yìn my dear brother sin is believing if tèmi bá sọ fún yín pé Alápá dé Ẹ̀yẹ́nkọrin dé Àfọ̀n so that means pé mò ń sọ fún yín mò ń fi ọ̀rọ̀ ṣàpèjúwe ọ̀rọ̀ nìyẹn tí mo bá fẹ́ sọ fún yín pé junction Sàwó títí tí Dáfídé Mọ̀lété ẹ wo kìlómítà tó wà ń bẹ̀ ẹni tó dà ní so tẹ́lómi náà bá darú ọ̀nà tó rí bẹ́ẹ̀ kó wá síbí báyìí nì tẹ́ ẹ bá ń lọ sí Òmùaran tẹ́ ẹ bá dé Òkè Onígbín Òkè Onígbín ẹ rí ìyànà tẹ́ fi wọnú àwọn ìsìn ẹ lọ wo kìlómítà tó wà ń bẹ̀ so tẹ́lómi náà bá ní gbogbo ọ̀nà yìí àwọn náà ṣe o kó jáde kó sọ ibi tán ṣe sí náà ẹ lọ sí Gwanara náà more than 100 kilometres ní Bùkọ́lá Sàràkí ṣe níbẹ̀ ẹ jẹ́ káwọn náà jáde kan sọ because yóò dàbí pé paper government ni wọ́n ṣe tíyẹn bá kọ̀wé fún yín gẹ́gẹ́ bí oníwèé ìròyìn tó ní káyìn máa kà jáde ẹ̀yin tẹ́ àwọn tẹ́ fẹ́ kà fún eriwa ọ̀dàrú mo sì sọ̀rọ̀ kan mo ní dèdè tẹ́lẹ̀ láwọn ṣe lé ní rehabilitation tí wọ́n ṣe rehabilitation tó ń ṣe tó bá tó àsìkò tá a sọ source ẹ̀gbọ́n tí mo sọ tó bá tó àsìkò tá a sọ source rehabilitation táwọn èèyàn ń rí láàrin ìlú rehabilitation táwọn èèyàn ń rí láàrin ìlú á sọ ibi tó ti wọ́. àwọn náà ò jiyàn. my dear brother my dear brother ṣé ẹ mọ̀ pé tó bá specify ọ̀nà tẹ́yìn sọ yìí aráàlú ó mọ̀ ti ramp wọ́n mọ̀ ètí state government ṣe so téèyàn bá specify tó kàn kọ pépà fẹ́yìn tó sì ní ẹ mọ̀ ká á wá challenge ẹ̀ now because this is the same government ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ọ̀rọ̀ insecurity tẹ́ ń sọ pé ọ̀rọ̀ ààbò aráàlú insecurity ẹni ìjọba tó kọ́kọ́ dá wàhálà lẹ̀ tí òun gangan tó yẹ kó lọ wo ṣọ́ọ̀ṣì wàhálà tá à ń fà yìí tá à ń rí ìjọba Malam Abdulrahman Abdulrasaq ni ẹni kí n sáwò gọ́ọ̀mẹ̀ntì yìí àwọn náà rìkútù àwọn constabulary police tí wọ́n ṣe training fún wọn ní police headquarter more than 2,000 personnel my dear brother
àwọn ọmọ yìí ṣe training more than 18 months Malam Abdulrahman Abdulrasaq wọn ò lè sọ whereabout àwọn ọmọ yìí mọ́ nílùú yìí ṣé àwọn ọmọ yìí ṣé kidnapper náà ń ṣe ni ṣé àwọn ọmọ yìí ṣé wọ́n ti lọ lè kọ́sẹ́ mi ni because Fẹ́mi Yusufu ó sọ̀rọ̀ kan he said and I quote ó ní àwọn tí wọ́n jiyàn gbé yìí o wọ́n ṣe Fúlàní that means pé a gbọ́dọ̀ wá tí ń ṣe wá sí pé kí làwa ti ṣe yes ó sọ lórí rédíò pé ọjọ́ àwọn táwọn fojú rí yìí o kì í ṣe Fúlàní so who knows bóyá àwọn ọmọ ọlọ́mọ tẹ gba àsìkò wọn kí ẹ gba àsìkò ọmọ tó wà ní 30 to 40 years kẹ́ni kó lọ lè ṣe training 18 months so káwọn ènìyàn mọ̀ dẹni tí ń gba owó oṣù mọ́ kẹ́ ẹ mọ̀ mọ̀ ibi táwọn ènìyàn wà mọ́ ṣe ẹ mọ̀ ibi tó wà then the same government ní ọdún kan náà ṣé gbogbo first ten wọn ṣáàgbọ́ gbogbo jàgbàjàgbà yìí ṣé ẹ mọ̀ bóyá nígbà tẹ́lẹ̀ fẹ́ ṣe renovation ẹ̀yin kọ́ lẹ ní project so àwọn tó ní project sáwọn náà ràn yín bẹ́ẹ̀ sáwọn tó ní project àwọn náà sọ fún yín pé afẹ́ rehabilitation ọ̀nà láti ọjà ọba afẹ́ ṣe lọ sí Emirs Road láti Emirs Road afẹ́ ṣe lọ sí Gàmbàrí láti Gàmbàrí afẹ́ ṣe lọ sí post office láti post office afẹ́ ṣe lọ sí challenge láti challenge à ń ṣe bọ́ wá sí Amadu Bello Way láti Amadu Bello Way afẹ́ ṣe lọ sí Unity láti Unity afẹ́ ṣe lọ sí Taiwo Òkè láti Taiwo Òkè afẹ́ ṣe lọ sí Taiwo Ìsàlẹ̀ láti Taiwo Ìsàlẹ̀ àtúnfẹ́ ṣe lọ sí bòmí àwọn tẹ́ ẹ bá dúkìá wọn jẹ́ pẹ̀lú short notice kí lẹ ti ṣe fáwọn ẹni sí ẹlòmíì ti kú ni ṣé ti tẹ ẹlòmíì ti bá ni ṣé ẹlòmíì ti dé níṣẹ́kíṣẹ́ ni because Yorùbá bọ̀ wọ́n ní ọwọ́ tó bá dilẹ̀ lè súnmọ́ bẹ́sẹ̀kíṣẹ́ so tí security bá wá báyìí tí lu ò bá rọgbọ báyìí ìjọba gbọ́dọ̀ jókòó pé ọ̀nà wo ni mo rìn ọ̀nà wo ni mo bá tó fa gbòòrò tá à ń sọ yìí that is tó kàn jọba yìí nìyẹn. ẹ̀yin gan mo pè pé ẹ̀yin ka àwọn ọ̀nà mánigbàgbé àpèwáwò ìpínlẹ̀ Èkó. yes mo kà gan rin mo kà mo sì èmi náà sì rìn. ọ̀nà tó létí rò ní àwọn. my dear brother ìjọba gbọ́dọ̀ dánú kọ́ tó da títì àwa ń sọ pé ìjọba Malam Abdulrahman Abdulrasaq ọ̀nà tí mo kà fún yìí lẹ́yìn ọlọ́jẹ́ sí Yebmot ló jẹ́ state government job àwọn yòókù wà ń kọ́. àwọn yòókù tí mo kà ẹ fúnra ẹ náà lẹ ti fa náà ń sọ pé ramp ni bọ́ àìdébẹ̀ toríjọ́ tá a débẹ̀ àsìkò tá a bá ṣe conclusion là á débẹ̀. ẹ ṣe káwọ báyìí ká sí PDP ìpínlẹ̀ Kwara tápà lẹ́sìn mi ráńpẹ́ náà àwa wá sí PDP ìpínlẹ̀ Kwara àwọn adé wọn bá wa dá sí lórí ọ̀rọ̀ demolition tí mò ń sọ yẹn oríṣiríṣi ìpèníjà láti tún rí local government kọ̀ọ̀kan àwọn Ìlọrin West ti pè wá wọ́n ní láti sọ fún wa pé chairman local government Ìlọrin West wọ́n fáwọn ní just 5 days notice ní àgọ́ ọjà tí mò ń sọ fún yín Bukola Saraki as governor ẹ̀ ń gbọ́ Bukola Saraki as governor property dáàdi wọn property Baba Saraki ni wọ́n fún ará ìlú kan fi ṣe ọjà so if the government kan bá débẹ̀ lẹ́nìí tán láwọn fẹ́ kọ́ shop síbẹ̀ ní wọ́n ṣe fẹ́ kọ́ shop o wàá sọ fún wọn pé àwọn tẹ́ ẹ lépò ń bẹ̀ láàrin ọjọ́ 5 iṣẹ́ kí lẹ fẹ́ káwọn ènìyàn máa ṣe kó tó di pé parí shop tẹ́ bá parí shop ẹ má ta shop because tẹ́ bá fẹ́ ta shop ẹni tó ẹ pé gbogbo tí fi ń tajà kò ju 200 to 300,000 lọ tẹ́ fẹ́ ta shop 10 million naira lásìkò tá a wáyé ẹ fẹ́ gbàjẹ́ lọ́wọ́ common people ni the same thing nílọrin South local government tẹ́ bá dé Okolówó nísìn gbogbo shop tó wà bẹ́ẹ̀ níjọba local government ibẹ̀ ti wó so àwọn tẹ́ ẹ̀ ń lépo ń ṣọ́ọ̀bù yìí àwọn tó wà lọ́wọ́ wọn tó fi ń ṣòwò in tó kéré níye ni but tẹ́ bá ṣe ṣọ́ọ̀bù yìí tán tẹ́ ẹ bá lẹ́ẹ̀ fẹ́ tà ẹ ti gbàjẹ́ lẹ́nu àwọn ni completely ni ọ̀rọ̀ insecurity là ń sọ o because Yorùbá ní ọwọ́ tí ó bá dilẹ̀ lè súnmọ́ bẹ́ẹ̀ sẹ́kùsẹ́. ojú òpó ìtìndún. there's no problem. tí wọ́n á pè yín pé lídà yín wá padà pè yín báyìí. ọ̀rọ̀ 2019 lẹ sọ lẹ́yìn 2019 àti ṣe 2023 ṣe bá a ṣe primary ni. ẹ mú lọ síbi kan ni. a ṣe primary láàrin. ẹ mú lọ síbi kan. no a zone ni that zone ni pé ẹ̀ka inú ti wá so èèyàn sì wá ń bẹ̀ bí méjì tí wọ́n ṣe primary my dear brother a ti ṣe 2023 a ti ṣe local government election so àwọn èèyàn yìí wáyé ti rí i pé due process la follow so àwa tá a fail ní 2023 mọ́ tá a fail ní 2024 local government election a sọ fáwọn èèyàn pé 2027 election a ní fail wọn. ìyẹn ni pé kò sí pé mo fún ọ. ìyẹn ẹ̀rà tẹ̀sán yẹn òyìn ti kọjá. ojú òpó tí à ń lò ní 09136556952 ó ní ojú òpó tí à ń lò lórí ètò ìlónìí ẹ kú ojúmọ́ bí akẹbà tí WhatsApp wa náà wà níbẹ̀
ìbéèrè tí ẹlẹ́bi sọwọ́ sí Malam Obalowo ní òwúrọ̀ tẹ̀lifíṣọ́ táwọn ẹlẹ́kan sí ní 0913-655-6952 ká máa bá wọn tó ti wà ní ojú òpó WhatsApp wa. Ẹ kú ojúmọ́. Ẹ tún àmì orúkọ yín o. Orúkọ mi ni Abágbádé Kàkárì yára láti kó fẹ́ lọ́wọ́ ní ìjọba ìbílẹ̀ àgbà. À ń gbọ́ yín. Kámọ́kámọ́. Bẹ́ẹ̀ ni ìdájọ́ ìjọba fẹ́ sọ ni pé nínú ìjọba tó wà bẹ́ẹ̀ yìí, nínú pẹ̀lú oṣù ọ̀nà bàbá ìjọ ní gbòòrò òkúta ni, ìjọba tó wà bẹ́ẹ̀ yìí fi ọ̀nà dáadáa tí oko yẹn fi sọ, wọ́n fi ọ̀nà púpọ̀. Ó dà ní ọ̀nà yìí náà, ó dà jẹ́ pé olówó tó wà yìí nìkan ní oṣù náà, nínú ọ̀nà yìí náà wọ́n ti di àwọn ọ̀gá ní àgbà, nínú ọ̀nà òjò sí ọ̀pá yẹn náà, ìjọba tó wà bẹ́ẹ̀ yìí ìjọba àná ó jẹ́ jẹ́ báwọn no ẹ ṣe ambassador mo fẹ́ ràn létí kíkan. À ń gbọ́ yín kámọ́kámọ́. Ìjọba tàná àwọn ni wọ́n ṣe láti àkọlíyàwó ní ẹ ṣe gan fún èyí tí ẹ sọ ní pé ìgbà méjì. no àlàyé kan bẹ tí ó yẹ kó yé wọn ọmọ Sàlímì àti ẹni yìí so ọ̀nà tí wọ́n ń rí tó ń ṣe bua cement ló ṣe ọ̀nà tí wọ́n ṣe láti Àfọ̀n lọ sí Ọ̀fà kì í ṣe state government job even kò ń ṣe federal government job project. ẹ kojú mọ orúkọ yín o. Kámọ́. Ẹbí àdéjọ àwọn sọ ní ọ̀rọ̀ akájé yìí kọ́nà ti jẹ̀mẹ̀ ní jẹ́jẹ́ ìgbé ẹ̀gbẹ́ nínú ẹ̀jẹ̀ ìkọ́ta mọ túnṣe àríjọ apá nínú lọ àwọn pẹ̀lú kọ́ apply ẹ̀sìn nígbà wọn ẹni tẹ̀sẹ̀ alátakóńgbà ẹ̀rọ àmọ́ akájé ẹ̀fọ́ àkọ́gbà ọ̀ àmọ́ akíndé ẹni tí wọ́n kù nígbà ìjọba yìí yẹn sọ. Ẹ ṣe kẹ fún. Wọ́n ní ẹ̀ka ẹ̀bẹ̀ ní báyìí pé kò yẹ kẹ́ra bébè fún ìjọba àgbẹ̀tà wọn sọ pé ẹ̀bẹ̀ lẹ́kẹ́ra báyìí nípìnlẹ̀ Kwara. So kí ni ẹ̀bẹ̀ tí mo fẹ́ bẹ̀? ẹ béèrè yẹn lọ́wọ́ mi mo sọ akájẹ́ tí mo mọ̀ fún yín. Ẹ̀yin ò máa káyé táwọn sọ yìí. ẹ̀yin sẹ́yìn máa kájẹ́ tẹ́yìn sọ because èmi sọ ìtẹ́ mi mọ̀ ó yẹ káyìn sọ ìtẹ́ yìí náà bá mọ̀ nínú. Fọwọ́ láti Ìlọrin wọ́n ní nǹkan tẹ́ ń sọ yìí wípé àwọn gbàgbọ́ pé òótọ́ ni ẹ̀ ń sọ níwò ìtọ́rọ̀ tiwọn. Ẹ kojú mọ́. Ẹ ní níwòye tẹ́ tó lóye. Ẹ kojú mọ́ orúkọ yín o. Orúkọ ayé dùn láti ọlọ́jẹ̀. À ń gbọ́ yín. Wọ́n á kí ọlá ìjọ púpọ̀ ọlọ́pàá tó kúrò láká. Àmín. Wọ́n kàn pàṣẹ ṣe àfikún lérí ọ̀rọ̀ owó àwọn pẹ́ńsà tí ó sọ. Okay sir. Tó ní ìjọba Bùkọ́lá fi kún 150% àti 145% ti Abdulsalami náà méjèèjì ló ṣe ṣùgbọ́n nígbà tí Abdulsalami wà níjọba tí 250 naira minimum wage ni wọ́n gbà ní Nàìjíríà ńgbà náà ìgbà tó wá ṣe 3,500 naira minimum wage tó wá ronú pé àwọn tó wà ń pẹ́ńsàn pé owó tiwọn náà bá gbà mọ́ náà wọ́n wá ṣe 145%. Ìgbà tí Ọbásanjọ́ náà dé òun náà ṣe 150%. Méjèèjì ni Bùkọ́lá Sàràkí ṣe fún ọ. Àwọn pẹ̀sẹ̀níà oníṣúgbà bíi 500 naira 600 naira 700 naira ni wọ́n gbà ní sálárì nígbà tí ó dojú pé Bùkọ́lá dé bẹ́ẹ̀. Ọlọ́run ní pé tòjọ́ dà. Ẹ ṣe kan fún òwe yín. Dáre láti Ìlọrin ó ní irọ́ lẹ pa pé PDP san oṣù tó kéré jọ mímú wọn di ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n náírà wọ́n ní irọ́ ni ẹ fi lè yí pa Malam Obalowo. Ṣẹ́rí Yorùbá bọ̀ wọ́n ní ẹgbẹ́ tí Yorùbá wí. Yorùbá my dear brother. Ẹ kó ojúmọ́ ìpínlẹ̀ ló kẹ́yìn o. Kámọ́kámọ́ orúkọ yín. Ó yá orúkọ yín. Ó yá ẹ mẹ́yọ̀ kan bẹ̀. Tí wọ́n lọ sí gọ́ọ̀mẹ̀ntì house tí gọ́ọ̀mẹ̀ntì ò kiri lọ́rọ̀ ìtọ́jú pé ó bá mi nínú jẹ́. Ní ọ̀sẹ̀ tó ìjọba ẹgbẹ́ wọn rí ètò ó ń sọ pé ibi tán rí inú bẹ́ẹ̀sì làwọn yẹn ti lọ kù bẹ́ẹ̀sì ṣe ibi tán ṣe lọ́wọ́ tó yẹ kán dúró. Ṣé ọ̀rọ̀ tó dà nìyẹn? Ẹ ṣe gan fún ìwòye tọ̀rọ̀ ti yín. Ṣé Ahmed kí o tẹ̀ fẹ́ jẹ́ káwọn èèyàn sọ̀rọ̀. Wọ́n ní àwọn dúpẹ́ lọ́wọ́ yín. Èmi náà dúpẹ́ lọ́wọ́ wọn. Èmi náà dúpẹ́ lọ́wọ́ wọn. A sì dúpẹ́ lọ́wọ́ àwọn tó ń gbọ́ wa náà. But the unity tí mo kàn mọ́ ni pé ìjọba yìí ti fi rọ́gbà jọba o. And káwọn náà lọ ní at the back of their mind pé wọn ò lè fi rọ́ sí ìjọba. And stage tá a evaluate ni. So 2027 ni conclusion.
ní ẹgbẹ́ ìwà lọ́wọ́ wọn àbí. inshallah bí kúrò ti láì. ẹ̀rọ ló ní àpàrà tó bá di ọ̀la fún akọ̀tún tó bá wá dá sí ní kìnìún 2.7 tó wà ní Ìlọrin ní ìpínlẹ̀ Ẹ̀kọ́ ààrẹ jomi lónìí àwọn ní Malam Ọláìtọ́ Balógun